tí bọ̀bọ́ ìtakù mi ní industry ẹ fẹ́ fi lé mi wọlé òun ni mo yẹ sáwá sọ́go láti sọ́go mo lọ Canada mo lọ America mo lọ London I tour everywhere I got it ó yá nà ẹwẹ́ ní jẹ́ ẹ̀fà lọ́wọ́ sókè o kò gbé yín tàbàyé mọ̀ ẹgbẹ́ débẹ̀ ó jà yín kulẹ̀ kò sọ thank you Ọlámídé Bàdó tó bá jẹ́ pé ìṣe make I sign deal with you I go sign ẹ tẹ̀lẹ́nu ẹgbẹ́ producer P-Crime my producer jẹ́ kó produce fún mi mọ́ we no follow each other èmi àti P-Crime máa sọ̀rọ̀ rí tó wé producer su you collect my producer collect my promoter kò gba gidi wọ́n tún gba dancer lọ́wọ́ mi ọmọ tí mo train ọmọ Yukateco $10 wọ́n tún gbà lọ́wọ́ mi wọ́n fi promote album wọn ẹ̀ ń ṣe ẹ ti ṣe jọjọ́ rí ẹni tẹ́ ẹ fún gan kò padà mọ́ lóore àwọn adé sì mọ́ lóore you only give me pass mo dẹ̀ mọ́ lóore mo fi débi mo àtúnàkárí ọlọ́ládé rí yẹ mo hùnàkárí orí adé pass yẹ wẹ́n dà lóko pass wẹ́ kò. wọ́n ní kí ọlọ́ládé kó máa lọ wọ bàtà ńláńlá kó máa lọ wọ ṣú ńláńlá lóbi mi bring yahoo ṣú gbẹ̀gbẹ̀ bàtà yahoo àwọn aṣọ ńláńlá èèyàn kékeré tó wọ aṣọ ńláńlá my shoe ó tóbi lórí mi lọ àwọn aṣọ tí mo máa wọ àwọn ṣòkòtò tó máa ń fi ọ̀pá mẹ́ta rán ṣòkòtò nìkan ọ̀pá mẹ́ta ọlọ́ládé wa ló ń fi ọ̀pá mẹ́fà rán tiẹ̀ ìṣe kọ́bíkọ́bí ó wọ ṣòkòtò ńlá èmi orí adé mo wọ fìlà ńlá mo wọ aṣọ ńlá kọ́ léèyàn ńlá o mo gbé ilé bẹ́ẹ̀ ni ìrírí sí ìtàdúlájọ́ òun làwọn ṣe ń wọ bàtà ńlá làwọn sùn gbẹgbẹ bàtà yahoo kọ́bíkọ́bí nìyí you hate my promoter kò gba gidi ọpọlọpọ jù nàìjíríà àtọk ìwọ sọ pé wọn náà tún pọlọpọlọ kò gba gidi ọpọlọpọ sọpọlọ lọ́wọ́ ló fún mi ní tí mo para ìsango ni ọ̀gbẹ́ni mo make ẹ ni mo para sílẹ̀ I'm a hero I'm a king in my hometown I'm a king fuck you post your hometown gbogbo ẹ̀yin lè bá ní o. ẹ̀yin fásitì mi industry na kọ́píkọ́pí na mi dey promote crypto èmi ni mo máa promote àwọn ọmọ crypto ní àwọn BTC mo bàbá sẹ́dọ̀ ẹ wọ ọmọ bàbá olówó o ó ti rànjú mọ́ gomi o ó ti rànjú mọ́ kàn ní mi o ọmọ bàbá olówó náà kí okòkò bí ọkọ̀ ìwọ náà ti ta crypto owó bàbá ẹ ò tó ẹ ó tún lọ bàbá sẹ́dọ̀ lọ́wọ́ J-Plug oúnjẹ tí mò ń jẹ ó tún lọ gbàjẹ́ lọ́wọ́ mi ẹ kìlọ̀ fún you come my DM you come my life wọ́n àjọ Atlanta ṣe é gbọ́ you give me bad advice. You want me to miss road? Thank God. Mo gbowó Tony. All their branches, all the abáṣẹ́lẹ́sìpù tí mo gbà. Ẹ máa rí wọn lọ́dọ̀ wọn. Ẹ̀dẹ̀nẹ́ ti lówó with your 10 Ferrari with your gbogbo owó 100 billion shares. Àwọn owó kékèké ta tún gbà lẹ́ tún bá wa dù. You dey for me. J-Plug, ó ti bẹ́. So, I promote you from Sango to Ikeja. Láti Ikeja, Wosodi, Lọ́lẹ́kí. Your one room shop. Now me promote them. Where you go? Rent. Paradise for Lekki. Okay now. You see lemon. I'm a bolo bis ambassador. What a beauty. So a busy pa the video. So the video na see toje. So I wanna see crypto on tag won't see go show him. You don't have crypto and you go flag Grammy. You say crypto. Go and collect crypto award. I want to crypto the Kryptonia èmi kọ́kọ́ bọ̀ pọ́pọ́tà ọmọ oró náà ó ti rí pa ọmọ àdúgbò ó ti ọlọ́ ń ganu sí ambassadorship mi they will just come our live under our page gbogbo àwọn olówó tó fún wa ní nǹkan gbogbo àwọn olówó tó ṣe nǹkan tó fún wa lábàṣẹ́dọ̀ lẹ́yìn máa lọ ṣáàtì létà ẹ bẹ́ẹ̀.